ìgbàgbọ́ wo ni àwọn mùsùlùmí lè ní pé a máa gbẹ́ kó máa pé àwọn ọ̀nà tó máa ń ká tó máa bọ̀ fún wọn lẹ́kí ìgbọ́ ni ìgbọ́ wọn tó wọn pẹ̀lú àti ìfẹ́ká àgbàdo pé àti mẹ́rẹ́ká ti gbé ìrìn lọ tó mọ̀ sílẹ̀ lọ́mọ fún àgbàdo. dàgbére tí abéèrè ti pé wọ́n láwọn ìbò wọn wọ sọ́mọ̀ lọ sí bẹ́ẹ̀ ni àti hadithi al-Isra wal-Miraj Nabi sallallahu alaihi wasallam tí àwọn mọ̀lẹ́ka múlé jẹ́ tí mọ̀lẹ́ka jẹ́ gbogbo lókè sọ́mọ̀ wọn náà sílẹ̀ kù báwo ni. náà méjì náà ní orí lẹ̀ méjì tí àkọ́kọ́ gbà lódodo òun náà ní ntí Kùránì kiri lẹ̀ nípa pé Nabi sallallahu alaihi wasallam ó ṣe al-Isra wal-Miraj ọlọ́run subhanahu alladhi asra bi abdihi laylan من المسجد الحرام إلى المسجد الأقصى ọlọ́run ọba ní mímọ́ fún ọlọ́run ọba tó bá ti pé òun mú ẹrú sí òun náà ní Muhammad sallam òun mú orí ìrìn àjò láti Kaaba lọ sí Jerusalem nínú ìyá omi ní àyà tìǹda láti lọ fi nínú àwọn àmì ọlọ́run láti lọ fi hàn ní òkè sọ́nà eléyìí ní lẹ́bẹ̀. bákan náà ó tún wáyé nínú Kùránì náà wípé inú sọ́kùnrin ramẹ́n tó tí àwọn èèyàn àbáwọn àlùjọ̀nù àtàǹfọ̀dọ́ ní àkàr sàmáwá àtàǹfọ̀dọ́ látàǹfọ̀dọ́ wá ilẹ̀ àbẹ̀sùpọ̀ pé àwọn èèyàn àbájọ̀nù wọn ò ní kápá láti lè penetrate àwọn ọ̀nà lókè sọ́mọ́ àkàr sàmáwá àwọn ọ̀nà ní àwọn òkè sọ́mọ́ ọlọ́run wọn ò lè ṣe ilẹ̀ àbẹ̀sùpọ̀ àti pẹ̀lú agbára àti ìdápò wọn náà ilé ìrìnlẹ̀ ṣẹlẹ̀ ìlànà pẹ̀lú ìlú ẹ̀kú bẹ́ẹ̀ ni ó rọrùn bẹ́ẹ̀ ìgbẹ́rọ̀ bá tún lè lò. náà ó wá sí pé ókè níta wá kà nínú ìwé àti níta gbọ́ tí wọ́n á ní kí nìkan àpólò kan ó wọ sánmà lọ nìkan wọ. ṣẹlẹ̀ ìlú àti ìlú rẹ̀ bákan méjì ni. Kùránì tí Kùránì sọ clear títí ìyẹn lè ṣe ọlọ́run bá a ti ṣe náà nìyí kò yẹ lẹ́yìn agbára ọlọ́run ṣùgbọ́n èèyàn kan pàṣẹ báyìí tó wá ní kó lọ bẹ́ẹ̀ tó lọ àbí ò lọ òfìyé àní gbé ti taratara ká nígbàgbọ́ tó fi yé lórí tí àwọn òyìnbó bá sọ fún ẹgbẹ́ nìkan lọ àní ti taratara gbàgbọ́ bẹ́ẹ̀ sì ni àní ti taratara takò bákan méjì tó fi pé ká bá fi taratara gbàgbọ́ tó bá padà wá rí kó wọ́n lẹ́nu yóò lọ àbẹ́nìkan jáde orí ọ̀wádà ọlọ́run wọn parọ́ ni o wọn ò débẹ̀ o múlá ẹ̀ tẹ̀ra wa bí tabalẹ̀ tako náà sì ní tó bá rí bẹ́ẹ̀ ẹ̀ tẹ̀ra wa bí ṣùgbọ́n láì sí èméjì Kùránì ẹ̀tàbíṣù pé bẹ́ẹ̀ ni ó pọ̀ síbù tó ti yàtọ̀ wà láàrin méjèèjì títí èsì tó ntáwọn kan fi bá lò ní tó náà wọ́n ní wọ́n níta apolókì nìkan àwọn oníṣèlú àwọn onípépà àwọn gbogbo ẹ̀ ó rọrùn torí pé ọlọ́run bá sọ pé ó rọrùn jésù pẹ̀lú agbára ọlọ́run ṣùgbọ́n àwọn ẹni wọ̀nyí wọ́n tó kékeré ni wọ́n tún lè parọ́ tó ti yẹn ní kí káwọn àmọ́ fi taratara gbẹlẹ́bà ayé àmùsùlùmí fẹ́ pé wọ́n á máa wá yẹn ní wọ́n sọ ní mírèkù tó ti yé tẹ́ bá sọ fún ẹlòmíì pé nínú ìlànà ìsìlámù ni kí obìnrin tí ó múra dáadáa ẹ̀rí àbóbìnrin tó bójú àbí ọkùnrin kòtòkóńtólé àbí àfẹnugbọ̀n wọn ní súnmọ́ ìdàkùdàkù olè láyé tá a wà yìí òṣèlú ló bẹ wọn àgbàdà nù náà ẹ bá sọ pé ókè òyìnbó kan sì ti kẹ́ẹ̀tì ní pé tí ẹ bá wọn kòtòkóńtólé ó dáàbò ẹ̀ kúrò níbi ìbólà ìdéhùn àwọn òṣèlú òbí ta kó o ẹ̀rọ tó wàá ṣe hadith tí wọn gbàgbọ́ yẹn ọmọ ẹ̀rí mẹ́rẹ́kù yẹn àwọn aláwọ̀ ní fẹ́ẹ̀sì rẹ̀ wọ́n á ní Islam lọ́kọ́ ní fẹ́ẹ̀sì mẹ́rẹ́kù yẹn wọ́n á ní lára mẹ́rẹ́kù ní Islam ní ọmọ akóso ọmọ akóso lára tó di náà àwọn sọ wípé ní Islam gbé wà nílé ìfẹ́sì látà fífà pé àrùn kan bẹ látara èkúté yóò kọ́ wá wọ́n lè dé náà látà níbo yìí bẹ́ẹ̀ ó ti yé oríṣiríṣi discoveries ló ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn náà tó yẹ kí Kùránì bá ti fi ẹ̀fọ́ àwọn ògbà bẹ́ẹ̀ níta àwọn bá wá sọ
á fi sáà ní méjì ìdí nígbà làákà ìwọ̀n ó kúrú ju làákà ìyá àgùntàn lọ láti máa pẹ̀lú wa fún wa ní ìpínlẹ̀ pé ńjọ́ kọ̀ǹpútà tọkọ ṣe ó tó lé ńgbò ya ó dínkù ńgbò ya ó tún dín ẹ wá wo sáà ní méjì fóònù ilé ìjọba tó tóbi lọ́dọ̀ lómi ẹni ní nǹkan táwọn tẹ́kùn bá gbé àbáwọn China ti àdìgbà rẹ̀ wọ́n lè ṣe nǹkan tó dàbí mọ́tò fóònù náà sì ni bẹ́ẹ̀ tó jámì yóò lọ ẹni mẹ́ta tó yóò lọ níbo lẹ́sìn làákàyè sí nígbà tó kọ́ sí fóònù gbàgbà tó làákàyè wọn lórí bóyá ojoojúmọ́ làákàyè wọn ń pè tó àwọn èèyàn bẹ́ẹ̀ wọn ò ṣe é gbára lé pẹ́pẹ́ mùsùlùmí àgbọ̀dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ bí ọ̀rọ̀ sáyẹ́nsì kábí bí ọ̀rọ̀ sáyẹ́nsì ìlànà àlùsùnà kò ẹ máa gbà dáadáa ìlànà àlùsùnà kò fẹ́ ká máa dìbò bí ọ̀rọ̀ sáyẹ́nsì púpọ̀ torí pé a sọ ní tá a mọ̀ bẹ́ẹ̀ sì ni a sì sọ ní tá a lè dúró tì. káwọn máa ṣe ẹrú wa tó máa lé wọ́n sẹ́mọ̀ kejì lọ mọ láti mú kan bọ̀ wá bá wà. ó di àǹfààní yẹn làwa níbi títí náà. Right, number 2 are you? No. Àwọn jẹ́ Christian, ètò wọn ṣe Christian kí yóò kọ̀ fún ìyá rẹ̀ nìkan. Bóyá lórí ilẹ̀ wọn á kọ́ chọ́ọ̀chì sí ibẹ̀. Ní orí ẹ̀mí ilé ọ̀wọ́ wá ní ọmọ ìlú kò dà, ṣùgbọ́n òun máa lé wọn, ṣáàtẹ̀ fún òun máa lé wọn, òun máa lé wọn. Kí ni èèyàn lè fi ṣe ìwẹ̀ nígbà yìí ní àgbẹ̀ pé àlè pé àtúntò ìṣèlú tí ò dà ní ìgbà ọ̀dẹ̀ tó rẹ̀ ní ìgbà tó kọ́ ẹgbẹ́ ìlú ìlú wà ní ìdáná tó dà. Ìbẹ́ ni àkọ́kọ́ náà ni ẹrẹ́ mùsùlùmí ni lókùgbà tó bá tó náà bá gbà ọkàn ẹ̀ á lè mọ́kàn mo ti sọ lẹ́nu pé òun náà máa fi tóun ṣe tí ò dáa ni tó ẹni yẹn mùsùlùmí sì ṣùgbẹ́lẹ́sẹ̀ ni títí àákàn wá àṣírí ẹ̀pọ̀ fúnra ẹni bẹ́ẹ̀ tó gbóná ẹ̀pọ̀ fún tóun ṣe ò dáa tó ó ti mọ̀ tábàtà fún àdìkú bẹ́ẹ̀ náà ni ó lè sọ kó dáa títí tó akọ̀fúnlẹ̀ máa fi wá àti kúkà máa fi bẹ́rù báyìí pé onídàájọ́ kú lórí ẹ̀ ó máa kú lórí ẹ̀ ó máa léwu gan lọ́dọ̀ ọlọ́run then àwọn ọmọ èèyàn tí wọ́n láǹfààní sílé àbí tí ìyẹnjọ́ ń gbélé tí ìyẹnbá ṣọ́ra tí wọ́n ti lè kú àwọn náà wọ́n lè lò lànà kékeré lànà tí wọ́n mú ẹgbẹ́ bí lànà tó dáa tó máa àmọ̀ sí láti mú wọ́n láì sí ebi yẹ ní mùsùlùmí. Alájẹ̀yẹ̀ ọ̀dọ́ dá lórí ọ̀la tẹ̀sí tí ọba ń kẹ́ sí ìmáàmù wa ga sọ́ra lọ́wọ́ fáyì tó bá ń ga sọ́ra tó kàn ṣá ṣé àmàlà ká tẹ̀lé sí pé ó ń gba ṣé ó tó wà ní àbí báwo la máa ṣe máa tẹ̀lé ẹ̀ tí ọba wà lórí ìṣàwù náà. lórí ìlú mẹ́ta wò. ọlọ́run ọmọ mi lọ́wọ́ dà bí yá fi jáde fún mọ́ méjì. ó jẹ́ ẹgbẹ́ mi eléyìí Èwo ni? lórí ìṣàwù. káfí pátá yẹn lẹ̀. lórí ìṣàwù tí ọba ṣe ìṣàwù lẹ́yìn nípa tí máa ti wá ṣe tán èèyàn tí wàá mi èèyàn tó wá ṣe tán máa mọ̀ tí wàá ṣe tẹ̀sílẹ̀ kí ni ọba máa ṣe lásìkò ní kí èèyàn bọ̀ dáwọ́lẹ̀ nìyẹn. nàmọ̀rọ̀ méjì tó wà àwọn kan ní ká dáwọ́lẹ̀ àwọn kan ní ká má dáwọ́lẹ̀ ká jẹ́ kó wa kó wà bó ṣe wà ó ti yé èmi ká sì máa lù ú. ṣíkà gbàdúrà ìmọ̀ lọ àwọn ọ̀rọ̀ lórí pé á dáwọ́ padà tó tẹ́lẹ̀ torí pé ìgbọ́wọ́ dúró ìmíwọ́ ìsẹ̀ta tàṣáwù lóbì tàṣáwù tí wàá parí á dáwọ́ padà tó tẹ́lẹ̀ ṣùgbọ́n nọ́ọ̀sù ààrí nọ́ọ̀sù kan àrí tẹ́sì kan tó wáyé lórí láti máa ṣe èyí tó ní ṣe fara mọ́ jù ó ní pé bí ẹ bá ti parí tàṣáwù lò ó gbọ́wọ́ sílẹ̀ kò bọ̀ sí pé tó bá ṣe láì tó ń ka kankan ní kó kankan ó kàn oṣù báyìí lásán náà ni kí la fẹ́ sọ pé ó ṣe ẹtí bá dàgbé oṣù báyìí á ló ka tàṣáwù tó tàṣáwù ló bí pé anásùnà tó bá dé tó bá jókòó gbẹ̀yìn wọn ni àfọdọ̀wọlé ànilé àwọn akàtàṣá ìjẹpẹ́ wà lórí pé káàdì àti kámọ́mì alágbà pé àmọ́ mi yẹn tó lékè ọ̀la àlẹ́ àmọ́ mi báyìí
tábà kàkàrà tó bá ṣe ń káyẹ ó lọ ṣètọ́ni ju irin lọ tó ti yé kù tó lọ́ba tí wọ́n kà tán á dọ̀ padà sí ìpìlẹ̀ dà tó bá tẹ̀lé. onímọ̀ Islam. Naam. Apa beda saya? Naam. Àkọ́kọ́ ṣé gúrúùpù ni àbẹ́lẹ̀ kọ́kọ́ ju kọ́kọ́ ju lórí ẹ̀rọ ayẹta yẹn ó ti di gúrúùpù tí ẹnìbọ̀dì kọ́ lè wọlé àbí. Wàláì àdúrà tí máa ń gbà lójúmọ́ tọ́lọ̀ ń dẹ́gbẹ́ níbẹ̀ wípé káàkiri ìdígbẹ́ kan káàkiri Facebook ó kàn ti parẹ́ ó kàn sí láyé mọ́. Wàláì torí pé àwọn tó kó bá jù àwọn mùsùlùmí ni náà a máa sọ pé Facebook ìfẹ́ òye Yehudi ni ẹ ti sọ pé Yehudi léde ó dẹ̀ ti ẹ jẹ́ sí Facebook náà àkọ́kọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ àwọn mọ̀sáìlì báyìí àwọn ọ̀rọ̀ ẹ̀sùn báyìí ká má mọ̀ dálé láyé ara wa tábà máa ti ẹ̀kọ́ fẹ́ dálé rẹ̀ ká fọ́nà gbọ́rọ̀ àwọn onímọ̀ lórí ẹ̀ yẹ àwọn lè fi ṣe ra wọn láǹfààní ókè dáhùn apá sọ ní tí wọ́n ti gbọ́ ó ti gbọ́ dáhùn apá sọ ní àlejò wọn ni. ìlànà àlùsùn náà alékiní kan tó dá sí wípé kò sí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lá àwọn ilẹ̀ àlùsùn náà báwọn tí wọ́n farabalẹ̀ tó wọ́n ní ẹ̀rẹ̀tìbáàtù ẹ̀rẹ̀tìbáàtù ulama bìnnàfẹ́ àlùsùn náà máa ń sọ ara fún báwọn àpá sábà sọ àwọn àpá yìí àwọn tí wọ́n rí pé nímọ̀ ní ìgbàgbọ́ lẹ́sìn nítẹ̀síwájú ọjọ́ àwọn lọ wọ́n máa ń lé ara fún ọmọ tó ti yé na pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tí a bá fi rí tẹ́kì fún tó ti yé níta àlùsùn náà fi sọ̀rọ̀ míì wọ́n á wulẹ̀ sọ̀rọ̀ tí àwọn tó jù wọ́n lọ nímọ̀ lẹ́sìn yálà àwọn tó ti kú ọ̀bá wọn tó wà láyé tí wọ́n sọ lẹ́yìn náà kò ní sọ́nà sọ lára lọ́nà sọ́nà sọ nìyẹn ìyànà àlùsùn náà nìyẹn. na ọ̀rọ̀ ISIS àwọn ISIS ọ̀rọ̀ táwọn afọ àṣọ lórí wọn òní pé ISIS kàwárì jì ni wọn ilé tí fún iṣẹ́ àlùsùn náà ó ti lè gbọ́mọ̀. so kò ní dìde ṣùgbọ́n tó bá wù ú ẹgbẹ́ ẹ pé torí àwọn kan wà bí láti pé wọn ò ní káàkó símẹ́ǹtì ìgbésì omi ìsámánómi ọṣẹ àìmọ́nù ìjọba yìí lè fi wẹ̀ kankan Abubakar Dagdadi Khalifa àwọn ayẹyẹ òun ló yára gbogbo rẹ̀ tí wọ́n ní ìdónà máa fi Facebook ẹ̀yìn òun náà àdàmà kan tó bá no Khilafa táwọn wá à ń fẹ́ Islamic State àdàtí wá rí ìdílé náà fún náà kí ló dé kí ni wọ́n ní wọ́n ló kù lẹ́nu ló ti wọlé nìyẹn gbogbo ẹgbẹ́ tó bá ti pé alámọ̀rí ìgbésí ayé ẹ̀ aláwòdá ìlànà kìláfà káfàrà sí kìláfà ní ìgbésí ayé ẹ̀ ló bá ń wá ẹni ẹ̀ wọ̀lọ́ọ̀ní yóò mọ gbogbo ayé náà yóò mọ pòrí ni kò ní lágbọ̀yé ilé ìtura dàbúrú gan láwùjọ ibi ẹni tó dókòó sí ẹ̀ báyìí ẹ̀ẹ́dẹ̀gbẹ́ èrò rí ẹ̀rù rẹ̀ kó rọrùn fún àwọn mùsùlùmí láyé tá a wà yìí kí gbogbo àwọn mùsùlùmí pátápátá gbogbo mùsùlùmí ayé káwọn alábẹ́ lórí kan mustahil impossible kó rọrùn. gbogbo wa mùsùlùmí Nàìjíríà mùsùlùmí wa gbogbo mùsùlùmí ayé ìyẹn ní dábòó khilafa tó di dẹ́pẹ́ wọ́n fẹ́ kí gbogbo àwọn káwọn alábẹ́ lórí kan. náà tó bá rọrùn dà ṣùgbọ́n kò rọrùn tọ̀bí ìyẹn títí ní àdámọ́ bọ́lá ṣe dá wa èyí ẹlẹ́ẹ̀kejì kò tún rọrùn ṣẹ̀rẹ̀íyẹ́ nígbà mùsùlùmí Islam tó rọrùn ètò sáàdì tọba sáwọ́dí kó sẹ́dà fún Abubakar títí àbí ọba Sudan
Bahrain kó lọ sẹ́ńdọ̀ fún títí Kuwait kó pọ́sibù ilé yẹ́dọ̀rù tó dáhùn tó kò sí nìyẹn náà nísìnyí wọ́n ti wá bẹ̀rẹ̀ kan àti wá ní àwọn bẹ̀rẹ̀ káwọn ti lẹ́yìn ẹ̀sọ́ nísìnyí ó mú lára Syria ó mú lára Iraq wọ́n wá pẹ̀lú Islamic State of Syria and Lebanon ISIS ìtànkì nínú àwọn eléyìí wọ́n bẹ̀rẹ̀ pé ibẹ̀ gbogbo mùsùlùmí ayé àbọ̀dọ̀ jù wọ́n lẹ̀ fún ọba táwọn kó sẹ́ńdà Khalifa anakumullah ọba Kuwait anakumullah ọba gbowó kò pọ́sibú torí pé ọ̀rọ̀ tó pàdé bẹ̀ gan kìí ṣe ọ̀gbẹ̀ tí ìyẹn gbà establish khilafa ní Islam wá lè rí àwọn ìjọ kan tí wọ́n mọ̀ pé wọ́n lè súná o ṣùgbọ́n wọn lágbèrè rárá tó bá ti di ọ̀rọ̀ ká establish ìjọ ká ní ètò wọ́n rí khalifa wà ní khalifa gbogbo tó bá ti lo khalifa níta wọn bá tàbí nínú kò tí yẹrí sí ẹrù bí àpẹẹrẹ bí àwọn tẹ́ǹsì àwọn náà ó ní àwọn kùrẹ́ṣì àwọn náà ó ní ẹgbẹ́sẹ̀ wọ́n á ní khalifa kí ló fẹ́ náà gbogbo ìjọ bó ṣe wá pọ̀ tó yìí gbogbo náà ń lo khalifa àwọn lè ti bá wọn ẹyẹ ju wọlé fún ibù láàrin àwọn dagundagun àwọn tọkọrọ olómùjẹ ìlú àwọn nusrọ jábàtú nusrọ wọn ò gbà fáwọn eléyìí ọtún bẹ́ẹ̀ ti para wọn so láì sí èrè yìí ìtàdálẹ̀ yìí fi ṣe khalifa islamiyya tọ́lá wà fáwọn ṣe Abdul Muhsin Abbad ṣẹlẹ̀wòlá Saudi nígbà tí wọ́n gbọ́ fún àwọn Saudi kan wọ́n ń ṣe béyà ní Saudi náà wọ́n ṣe béyà fún Baghdadi kí ló máa sọ àfáàní báyà ó ṣètò wọ́n ṣe béyà fún èṣù fún ṣètò wọ́n ṣe béyà fún ṣètò dábàá tó fún wa ní ìṣe so ẹni ò máa fáà lè súnmọ́ ẹ̀sán náà wà fáà tí wọ́n dúró dé tá a lè ara mọ́ wọn tí wọ́n sọ̀pọ̀ tuntun ní ara kò sí ẹrù ọjọ́ ẹ̀rọ Saudi wọn fẹ́ wọlé wọn ní kí Saudi ti blọọkì gbogbo tẹ́rìtì wọn nítorí wọn kò náà wọn náà wọlé lẹ́yọ kọ̀ọ̀kan last week wọn lọ síbi náà wọn tó ní àṣà wọn dẹ̀ wọ mọ́ọ̀sì wọn dẹ̀ àwọn èèyàn lọ wọn dẹ̀ subhanallah wọn dẹ̀ wọ́n ti náà yẹn lóko ṣé èsì Islam nìyẹn ẹ̀yìn wọn á bẹ orí àwọn èèyàn ìtọ́nu wọn ní Syria ó wọ school primary school gbogbo àwọn ọmọdé ẹgbẹ́ ọmọdé pé 30 years ó ń bẹ ó ṣàwọn ọdún láìsí kíláàsì náà wọ́n á gé orí wọn lójú àwọn òbí wọn wọ́n ní ìwọ́n tó bá pé 30 years lọ wọlé ọmọ níbẹ̀ yẹn subhanallah ṣé ìjẹ Islam náà nìyẹn ṣé Islam ń wú àhá so ọ̀rẹ́ àwọn mùsùlùmí àwọn ọmọ pẹ̀lẹ́ yìí mùsùlùmí ni wọ́n so ilé yìí khalifa bẹ́ẹ̀ gbé wáyé ọlọ́run jẹ́ kí wọ́n gbé lórí kẹ̀kẹ́ ọlọ́run fi tọ́lọ́run wọ́n fi ọ̀nà mọ̀ wọ́n ti àtikọ́lọ̀ kó máa mú wọn kúrò nílẹ̀ sukùn náà wà mùsùlùmí lọ́wọ́ rárá sọpọlọpọ̀ àwọn ọmọ skul wọ́n ti wá jáfù yìí jẹ́ wọ́n bẹ nínú láì wọ́n bẹ látú wọ́n bẹ káàkiri pé yẹ khalifa ti wá dé báyìí àwọn méjì bí yà fún so eléyìí ìlà ẹ̀kọ́ Islam so orílẹ̀ àwọn kan bẹ́ẹ̀ sábà ti sàlọ́ ní Facebook káwọn arúgbó káwọn àmọ́ àwọn ọ̀tá torí kò sí káà lè sọ jésù ẹni tí ò bá sí antivirus àti tí ò bá sí àjẹ tó lẹ́nu tí ò bá tó ń jẹ àjẹ tẹ́lẹ̀ kò ní gbogbo ṣe ìgbàgbọ́ ọ̀rọ̀ yìí so kì í ṣọ̀rọ̀ sí akọ̀gbọ́dọ̀ òkú kan wo partner feeling kásán bá yẹ ẹ̀ tó gbà fún wa àwọn eléyìí dáńgbé wa ìròyìn tẹ́sí Islam tí tó fẹ́ Khawarij dáhùn fáfún wọn níbi last question. Àwọn tá a mú bèrè àtàkùnfẹ́ wo ẹni tó jẹ́ àjèjì ìsọ́lẹ̀ ìlú ni wa obìnrin dáa ní bèrè wọ́n tọ́ ọ̀dọ̀ sọ́wọ́ ẹ̀rọ ìṣẹ́lẹ̀ wọn.